بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ẹ̀tọ́ fa ìjókòó wa yìí lónìí tẹ́ rí báyìí ìbò ní ọlọ́run ọ̀rọ̀ dọwọ́ rẹ yóò jẹ́ síbi tá a fẹ́ amínà ọmọ nàìjíríà ẹ̀ṣẹ̀ amín ọlọ́run yóò jẹ́ síbi tá a fẹ́ آمين. la ilaha illallah. محمد رسول الله. ẹ̀wọ̀n dọ́kà tí ń lò fún bọ̀ a lo òfin lórílẹ̀‐èdè nàìjíríà afáwọ́gbọ́dá tó òfin mọ́ ẹ̀ sì ríra ayé mú ìbọn wọn ní ọlọ́pàá lọ́wọ́ lójijì ń bá rẹ̀ àwọn àkọ́kọ́ orí 20 náírà kúlù dùsúlẹ̀ ọmọ àwòrán táyà sísì kìnìkan thousand máa ní Thailand kìnìkan China kìnìkan kankan ẹlòmí kọ̀ọ̀kan òun ìsọ̀nkúdọ̀nù èyí tí wọ́n yẹ lẹ́sẹ̀ ọkọ̀ tí ń bọ̀ fọ́lọ́ kọ́ọ̀mù bọ́ọ̀lù abátìrì tí wọ́n fọ́lọ́ kọ́ọ̀mù ẹ̀wọ̀n Nàìjíríà kúndùnú sí lórílẹ̀-èdè Nàìjíríà òfin lọ gbáà òfin tó mú tálíkà tí ń fi báyìí jí iṣu ní cemetery market nílò yẹ kó mú mínísítà tó bá dé pé lùkùrè ní bàbá láwọn aláṣẹ rẹ tí ó ṣe bí dábẹ́tọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá lè gbọ́dọ̀ páàkì sí ọmọ mínísítà tí èdè tó 27 years yóò máa gbé ọkọ̀ ńlá bọ̀ yóò ti páàkì ibẹ̀. bẹ́ẹ̀ bá ti wá sọ́mọ́ yóò gbé èmi ọmọ mínísítà gbin ọmọ sínétọ̀ kínní. àwọn gómìnà wà gbé kárí ọ̀nù dúró dáadáa.